ẹ̀rí onílé ọlá àwa yàn olórin tiwa amóore amọ̀ olólódùmarè ẹlẹ́dàá wa ìwọ tó dálẹ́sàn mébùkún tó túbú kójú ẹ̀ ó rọ́dún ilẹ̀ o àyìnyàn olólódùmarè. mayami o ọlọ́jọ́ ìbí ńkọ́ ìbùkún bẹ́ẹ̀ lé ní àbóròde bó bá bẹ́ẹ̀ lé ẹ bomi wọn bó ń bẹ lóde ẹwẹ̀ ẹ jìnnìbà òní ní sọjọ́ ìbí rẹ bọ̀dà kó o pẹ́láyé o kó o dàgbà bí ara òwúrọ̀. àkókò tẹ́lẹ̀ kó mọ ọbọ̀ ọ gbé o ti sọdún èyí náà kó o tún sẹ̀mí nínú owó nínú ọmọ ilé olókùn ìgbóná ilé ọlọ́sà ìnira ilé ayé ò ní gbóná mọ́ ẹ̀rọ ń talágẹmọ ẹ̀rọ ń tìgbín ilé ayé kó o gbélé ayé o pẹ̀lú ìrọ̀rùn. ọjọ́ àbí ọjọ́ ọmọ nígbàgbé ló jẹ́ ayé ilé ayé tí ò tó nǹkan ọjọ́ kákọ́bọdé lè ní ọ̀tá kájọ wa bínú ẹni ọjọ́ kádàgbà káwúkọ́ kó ṣe bí ẹni pé ilé ayé fẹ́ sú ni adániwáyé ní dání sí o kì í ṣènìyàn mújú ọpẹ́ bọ̀dá kó o mú kúlùmù kẹ́kẹ́. àkọ́tọ̀ oníṣẹ́ òní ní sọ́jọ́ ìbí rẹ ìbùkún ìdérí ayé abọ́sẹ̀dé yan fanda níwájú abínú ẹni o ti fọmọdé lówó o ní dàgbà tọrọ jẹ ọba ló ayé ló gbádé fún ọ kì í ṣènìyàn. òjò kan rọ̀ kó pa ní èkórí ọmọ aráyé òní paná fàájì tiwọ́ kó o pẹ́ bí olúpẹ́pẹ́ ti pẹ́ kó o gbó bí olúgbógbó ti gbó kó o dàgbà bí àwọn àgbàkan tí wọ́n gbó títí tí wọ́n fọmọ́ wù sóńdì ọrùn. bó bá ń pẹ́ láyé ó mọ̀ bá wọn pẹ́ láyé ewé apẹ́ ló ní o pẹ́ ewé yeye ló ní oyè ní tirẹ̀ kó o pẹ́ lọ́kàn ní kété pẹ̀lú àkókò tó ń wọ̀rọ̀ nífẹ̀ẹ́. ọmọ rẹ̀ lé ẹkùn ìbùkún òde ìrẹ̀lẹ̀ ní í ṣe lé bàbá rẹ̀ mo mọ̀ náà bẹ̀ òde ìrẹ̀lẹ̀ ní í ṣe lé bàbá àwọn jẹ́ ń bọ̀ délé o ìwọ lọ́mọ aṣáṣánága ọmọ agbọ́wọ́ ọkùnrin obìnrin ọmọ anígbà yamọ́nà àbèṣe ilé bàbá yín lówó gbé so ọmọ rẹ̀ lé ẹkùn ìrẹ̀lẹ̀ káyè ògbómúṣòwò ó káyè ègbó ẹ̀mútọrẹ ọ̀nà kẹrẹ kó o dàgbà bí ara òwúrọ̀ bó o bá wá ń gbọ́ mi ní tata mọ́ mi kàn ó ẹ̀gbọ́n ayáre tó o fẹ́ sílé abúṣẹ̀dé àǹtí mi púpọ̀ rọ́pọ́tọ́ bí ọká ṣe tèròdò bí abo tòmátì gangan ló ní kí n kí ọ ó ní kó o pẹ́ o kó o dàgbà bí ara òwúrọ̀ jẹ́ fèmó tèmi tó mọ̀ lọ jàre mọ́mọ́ ní ìyá kàǹtì mọ́kàyọ̀ gẹ́rẹ́ jó jàre ọ̀lọ́jọ́ ìbí o wájú o àìbíkẹ́ o ọ̀pẹ́yẹmí wájú o.